ikú á pa babaláwo bí ẹni tí ò gbọ́fá, ikú á pàgbà ìṣègùn bí ẹni tí ò mègbò wà, ikú á pàfà tó kéwú já bí ẹni tí ò mélédùmarè, ikú á pa kọ̀ǹkọ̀ tó ń ṣe gbẹ́kúdè. Látolú ilé-iṣẹ́ ìgbélárugẹ àṣà Yorùbá tó tàkàn mọ́lẹ̀ sílùú Berlin, Germany, látọ̀dọ̀ èmi olóòtú olóyè Dr. Fatoki Adébáyọ̀ àti àwọn ìgbìmọ̀ àti gbogbo olólùfẹ́ ìgbélárugẹ àṣà Yorùbá, a kí gbogbo ẹ̀yin eléré tíátà pé ẹ kú aráfẹ́rakù ti ìyá wa Fọlákẹ́ Àrẹ̀mú tí gbogbo ayé mọ̀ sí Òrìṣàbùnmi tí wọ́n papòdà. Àní rírú ẹ̀ mọ́ lágbo òṣèré, àní rírú ẹ̀ mọ́ ò nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ mo kí Mr. Latin tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ onítíátà. Àsìkò yín àtùbà àtùṣẹ́ ẹ̀ní rógun ìdààmú, wọn ò ní kí yín kó ìrọ́jú o, ẹ̀ní ní àkọsílẹ̀ ibi àkọsílẹ̀ èrè lẹ máa ní lásìkò tiyín. Ẹ̀dákẹ́dá tó bá wá ti ní kò ní rí bẹ́ẹ̀, wọ́n á forí ara wọn gbé. ẹ jẹ́ ká wo ìgbà wo ni bàbá wa Jimaliu tí wọ́n jáde láyé tí gbogbo wa mọ̀ sí ààrẹ àṣà gbogbo ilẹ̀ Yorùbá. Tá a bá ní ká wò kò tí ì pé òṣùpá mẹ́rin tán tíyàwó wọn Òrìṣàbùnmi tó fi jẹ́ ìpè Elédùmarè. Elédùmarè wà níṣẹ́ lákúfà láàrin gbogbo ẹ̀yin òṣèré, Elédùmarè ò níṣẹ́ lákúfà nílẹ̀ Yorùbá. Àfọ̀n àgbó kó tó wọ̀ lágboolé olórin. Gbogbo ẹ̀yin olórin gbajúgbajà tí wọ́n lórúkọ tí wọ́n lókìkí, àfọ̀n àgbó láàrin yín kó tó wọ̀ o. Ikú òjijì ò ní mú gbajúgbajà olórin, kò ní mú lọ nínú ọdún yìí o. Kòwé tó ń ké yìí kò ní ké nílé ẹnì kọ̀ọ̀kan nù yín. Ẹ gbọ́ rírú ẹbọ ẹ̀rú, ẹ gbọ́ sísà oògùn ẹ̀sà, ẹ gbọ́ gbígbàdúrà ẹgbà. Ikú òjijì ò ní mú kọ̀kọ̀ lọ nínú ọdún tí a wà yìí. Elédùmarè á gbóhùn ẹ̀bẹ̀ yín, ẹ ṣera yín lọ́kàn, ẹ gbà ládùúrà. Ikú òjijì kò ní wọlé tọ̀ kọ̀ọ̀kan nù yín. Ó jẹ́ ohun tá a mú wá fún yín ní orí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lénìí. Ìgbà tá a bá ti kú òun la máa ń dèrè. Ìgbà tẹ́dá bá wà láyé ọmọ aráyé ò kì í fi bẹ́ẹ̀ máa ń mọ rírì ẹ̀dá láyé, ó dìgbà tó bá kú tán. Gbogbo ohun tí bàbá wa Jimaliu àti ìyá wa tí wọ́n jáde kúrò láyé tí wọ́n ti ṣe sílẹ̀, ó ti da ṣíṣe tiwa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ó ti da tèmi, ó ti da tìyín. Gbogbo ohun tí wọ́n ti ṣe sílẹ̀ ẹ jẹ́ ká gbé lárugẹ. Káwa fúnra wa ká má wojú ọ̀run yàn bí ẹni tí ò ní lọ. Gbogbo wa la jẹ̀bi ikú. Ohun tí a bá ti ṣe sílẹ̀ ká tó lọ, òun làwọn tó wà nílé ayé òun náà ni wọ́n á máa fi pe orí wa tí a bá ti lọ. Tó fún ìdí èyí, gbogbo ohun tí àwọn olóògbé tán ti fi sílẹ̀ ẹ jẹ́ ká tú ẹ̀yìn wọn ṣe níwọ̀nba tí a bá mọ̀ pé a lè gbìyànjú. Lẹ́ẹ̀kan sí fún àkíyèsí, àfọ̀n àgbó kó tó wọ̀ lágbo gbajúgbajà ẹ̀yin olórin ilẹ̀ Yorùbá. Ẹ ní rógun ikú òjijì o, ikú òjijì ò ní mú kọ̀ọ̀kan lọ nínú ọdún yìí. Kòwé tó ń ké kò ní ké nílé ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ múra sádùúrà, ẹ múra sádùúrà. Ààrẹ gbogbo onítíátà, àṣà ò ní kó àwọn ọmọ ẹgbẹ́ yín jẹ lẹ́yìn yín o. Ẹ ní fojú sunkún ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan mọ́, ìdààmú ayé ò ní bá yín. Ire owó, ire ọmọ, àlàáfíà, àìkúbálẹ̀ ọ̀rọ̀ a máa bá gbogbo wa gbé o. Ire o, ire kàbìtì.